ń ṣe kalẹ̀ iṣẹ́ ọmọ mo pé ìmọ̀ pé ibòmí lọ́lọ́run ti fẹ́ sẹ̀san fún mi kì í sọ ọmọ. ó wá pín dúkìá rẹ̀ sí méjì ó ní ará àdúgbò mi ọkùnrin yìí wọ́n ló là mí máa kó dà kan lọ ìdá kan tó kulẹ̀ kí n máa fi sẹ̀mí jájọ́ máa pín òun ni pé gbogbo ìwọ tó ń ṣoore. ìwọ tó ń ṣoore. Sheikh Abdul Kabir. Sheikh Abdul Kabir. má yí wá àánú rẹ má dá dúró. má dá dúró. máa ṣe lọ. máa ṣe lọ. sẹ́ríkìrì kan máa bẹ lóde tẹ́mi máa kìlọ̀ fáwọn èèyàn wa bàbá ń ṣe mọ́lúdì. ṣé àwọn bàbá. dùn bí sàlámàtì. ọlọ́njẹ́ máa bẹ dáadáa pẹ̀lú àlàáfíà. وبعزة المنان والرحمات. aṣọ yìí tí Olúwa wọ̀ fún yín kí Olúwa má fa ya láéláé. شرف الأكابر. ẹ̀yin ni gbogbo àwọn àgbàlagbà. سرهم وعيوننا. bákan náà lẹ́ ń jáṣírí wọn lẹ́tún jẹ́ ìlú أبدا wọn. بلا تقريب في الحركات. ọlọ́lọ́ ń bẹ́ lọ́n fún yín ọlọ́mọdé wọ̀kùn láyé láyé. ذاك النقيب. bàbá àmọ́lá nàkíbul ashrar. بوادي أحيا الورى. gbogbo ọ̀dẹ̀dẹ̀ tó ti ń dàrú lẹ́ti fi wá sí كلا أولياء الأتقياء فضلات. bẹ́ẹ̀ ti bá lọ́wọ́n tó bí ilẹ̀ ṣẹlẹ̀ jó bàjẹ́ ọlọ́mọdé bàjẹ́ كم bẹ́ẹ̀ من yín. عبارة مستفيدة دائما. jásítọ̀ àǹfààní bí àǹfààní gbére láyé يا láyé ní. قبلة الوهاب ọba والرشادات. tó gbé yín kalẹ̀ láwùjọ ṣe dáadáa má bàa yín lójú jẹ́ láyé láyé. أبداك ربي ọlọ́run kó jọ kó má da yín láyé láyé. للعبادة سرمدا. kó lílọ bíbọ yín lọ́sàn-án lórí. في خدمة الإسلام والحسنات. lórí Islam má bàa bàjẹ́ ní ọlọ́mọdé tí yín وبأحمد الدرغم سر سعادتي. ọlọ́wọ́lá fàgbà ìpínlẹ̀ tẹ́lẹ̀ شيخ gbogbo الصلاة وصاحب البركات. ní ọlọ́mọdé tó tán fún yín láyé láyé. ألف صلاتي يا شيخنا. àpèrè àrẹ̀ṣẹ̀ àánú gbà. إمام الخليفة. bàbá Sàlátì ní jẹ́lẹ̀. ألف صلاتي. شيخ المعاني. ألف صلاتي. شيخ الفهوم. bàbá àgbà alágbó yá lọ ألف ní. صلاتي. àti ní jẹ́bẹ̀. شيخ الهجوم. bàbá ti dájọ́ pẹ̀lú ṣẹ̀rí àtọ́lọ́. ألف صلاتي. Sàlátì kì í fi gbọ́ kàbọ̀kan nínú. شيخ العلوم. bàbá àgbà orí mímọ̀ tó ń lọ èmi. صلاتي. Sàlátì ní jẹ́bẹ̀. شيخ الهجوم. bàbá àgbà àjọ. ألف صلاتي. ìpéjọ ìsìlámù tí òjò dàrú. gbogbo aspect ayé àmọ́ lẹ́sàn-án صلاتي. يا صاحب العز والإكرام والفوز. صلاتي. wọ́n fi gbéga. دار المهيبة. kúndé lẹ́nu mi. ilé ìtẹ̀lú fi ṣẹ́jú kẹgbẹ́ láyé láyé. ọjọ́ ilé tó kó.
آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم. وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. آمين يا الله يا رب يا مجيب الدعوات. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ìjókòó wa tí a jókòó níbí lẹ́nìí. Abukakumullah. ntí ìjókòó yẹn dálé lórí òun náà ni ìdùnnú bíbí Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ọlọ́run wa ní ká máa dunnú ká máa jó ká máa yọ̀. Masha Allah. ká máa jẹ ká máa mu. Kul bi fadlillahi wa bi rahmatihi. wa bi rahmatihi fabidhalika falyafrahu. Fabidhalika falyafrahu wa khayrun mimma yajma'un. Látara àyà yìí ó kí gbogbo àwọn àgbàlagbà láti òkè dókè. Ìjókòó wa yìí kò sí ọmọdé láàrin wa, a jura wa lọ ni. n tó bá fi mú ọ rí èèyàn lẹ́yìn bàbá wa Mai Martaba Shehu. bó o bá tún kó ń tọ̀ ń lọ́mọdé ọmọ àlè ni ọ́. Abukakumullah. ó ti kú ọlọ́mọdé. ìjókòó wa yìí kẹnu. Alhamdulillah. ìjókòó tí yẹn fi béèrè oríire ni. Allah. mo kí bàbá wa Jánásí àgbà. Shehu. Ọlọ́run kó kí àwọn àgbàlagbà. Àmín. kó jẹ́ pẹ́ lérí ipò náà. Àmín. ju ti bàbá àgbà lọ. Àmín. mo kí bàbá wa Balógun àgbà. Shehu. wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Shehu. Ọlọ́run má para lẹ́yìn bàbá láíláí. Àmín. gbogbo bàbá àgbàlagbà tí kò bá fẹ́ràn ọmọ kékeré tó bá lóun ò ní bá a ṣe ìdùnnú òun níjú ẹ̀yẹ rẹ̀ njó bá tó wá kú kò ní délé rẹ̀. ẹ sì jókòó ti àwọn ọ̀dọ́ tèmi náà jẹ́ kan nù wọn. Alhamdulillah. Ọlọ́run má para lẹ́yìn. Àmín. bàbá wa láti Akata. Hafizahullah. Adama Allah hayatahu. bàbá wa Khalifa Akata. Adama Allah hayatahu. Ọlọ́run mọ́sàjárí pẹ́. Àmín. bàbá wa Al-Bushra. Al-Bushra la shakka akújòkó. bàbá wa Babalágódì. Adama Allah hayatahu. Sheikh Adam àwọn ògùn náà gbòǹgbò tí dátọ́ lẹ́nu gbìn
ọlọ́mọkùnrin àlẹ́yìn yín. آمين. bàbá onírìwírì dín ní pàkátà alhamdulillah. banul akhayari akhayaran. إن كنت تعجب من هذا فلا عجب bábíbù àníjú ọ̀ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. بأن يكون بنو الأخيار أخيارا بأن يكون بنو الأخيار أخيارا mẹ́kúdí بياربا balakata mẹ́kúdí بياربا mẹ́kúdí. afadakun mo fẹ́ kó o farabalẹ̀ jókòó dáadáa. bàbá tó bí àfa nígbà tásìkò títan bàbá ń dé bọ̀ bàbá yìí náà bàbá tó bí àfa àná kọ́kọ́ rí inú ilé kálúwà. سر الأجراد ń sọ̀rọ̀ yìí ọdún yìí ló wá pé 20 years káwọn abéjì máa wulẹ̀ حبيب البيان alabror ẹ̀kú ọ̀rọ̀ ajé sájé wa sájé wa الحمد ẹ má sọ لله wọn ajú mi bájí ò wá o. بأن يكون بنو الأخيار أخيارا nínú ilé kálúwà ni bàbá ti fi lẹ́tà rán ìkànnù àwọn ẹlẹ́yà wọn نعم Allahu akbar. wípé kán wá mú un fún bàbá رضي الله تعالى عنه èmi náà wá mú un fún jọ́nà lọ́hùn ما شاء الله èmi ń bàbá wa ní jà الله أكبر ó láwọn títí ó tún fàṣírí ayé rẹ bò fọ́mọ rẹ ẹ̀yìn rí òní dà ó níbi tó ti mọ síra lẹ̀ كاي má torí pé ayé ti yàyàkuyà mo wá kàntí bẹ́ẹ̀ أبقاكم الله bàbá wa ní ṣé kò ní ń táwọn ó ṣe lérí àlá tí wọ́n láyìí الله wọ́n láwọn náà ti ṣiṣẹ́ lérí ẹ̀ ما شاء الله àmọ́ káwọn tún ṣe báyìí bàbá náà sì ṣe الله gbogbo àdúrà tí wọ́n bá ṣe fún ọmọ ni ó gbà ẹni tó bá ti ládùúrà yín ò gbà oríire ayé rẹ̀ ti tán سبحان الله ibi tó gbàdé lánàá òun ló ń rí lẹ́ni. الحمد لله a fẹ́ jẹ́ gbogbo àwọn ẹni ọlọ́run tó wà níbí a fi bì ọ́ رضي الله تعالى عنهم àti ọmọ àlùbáríkà tó kó wa jọ síbí ń bọ̀ wá bẹ́ẹ̀. أعانكم الله n ti ń bẹ lọ́la wa tẹ́nìkọ̀ọ̀kan wa ò mọ́ ọlọ́run má jẹ́ ó jẹ́rìí ibú. آمين mo kí ọlọ́lá wa àgbà níjòkó حفظه الله شيخ ìwọ tó bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ rẹ̀ ó lójútùú jù bẹ́ẹ̀ lọ. شيخ wọ́n ti dìde wọ́n fẹ́ máa lọ والله ibi tá a ti mọ aṣáájú rí àtàgbàlagbà rí òun ni kò lólùbásọ tó máa gbọ́rọ̀ sí lẹ́nu tó o bá ti lólùbásọ àṣẹ rẹ̀ ò ní rinlẹ̀ níjó o bá sì ti kú ò oríire rẹ̀ náà kásẹ̀ nù. La ilaha illallah. inú mi wá dùn pé bàbá má dìbò jòkó padà. أدام الله حياته Shehu. sẹ́ẹ̀rí èmi kì í ráyè gbọ́rọ̀ èèyàn nínú tó bà mí jẹ́ jù láyé ni kò pè mí kí n má gbé fóònù sẹ́ni tí ó máa mà mí. àmọ́ mo fẹ́ràn yín púpọ̀ الحمد لله kìí ṣe pé mo fẹ́ bá yín ṣe o سر àmọ́ mo fẹ́ràn yín nítorí pé bíi tẹ́ ẹ mọ̀ èmi máa gbọ́rọ̀ yín الله أكبر èyí tí mo gbọ́ last lọ́dọ̀ àfọ̀nìkan ni الله ẹ fẹ́ràn ọ̀dọ́ púpọ̀ الحمد لله ẹ lè tán lù lọ́rìn yìí آمين
ṣé ọmọlẹ́yìn mi ìlú gọ ni ẹ̀gbọ́n mi máa lo tiẹ̀ lọ bí o bá lòde. bàbá ń ṣe fádà ẹ̀yin sì ń tú tàṣe. masha allah ahasini ilanasi. ní ẹ kọ́ mọ́ ń lọ. ìyá ẹ̀ka ìṣàkàlì ìbátan. padà sókè. kùlìtúlì ayé tí wọ́n yẹ tàhárùkù. sórí alùbáríkà rẹ ò tí ì pọ̀ náà ló sọ̀rọ̀ méjì níbì kan. ó bá fẹ́ ya wèrè ó sọ mẹ́ta níbì kan. ọ̀nà ẹyọ kan ó lè fi sọ̀rọ̀ lóṣù kan. nítorí ìsákọ́ ọmọ zakaru ahmed basoru bílẹ̀ akáyì rẹ bá ti ń ṣiṣẹ́ ju oníráyè sáfù ìyàwó rẹ̀. kùlìtúlì ayé tí wọ́n yẹ tàhárùkù. wọ́n á fún ọ ní tọ́píìkì mẹ́fà ó sì fẹ́ tírìtì mẹ́fẹ̀ẹ̀fà wàá bá yá rẹ jẹ́. wọ́lá. ọgbọ́n sí ni sọ̀rọ̀ ẹni tí ń bá ń búrú wà yìí pé kò mọ kí ntọ́ ajánásì rẹ̀ bá wí sí lẹ́nu dédé ibi tálùbáríkà rẹ̀ máa lóye ń wí sí o. wáàsí márùn-ún mo nílé nì márùn-ún ìyá àyẹ̀wò àjà tí mo fẹ́ ṣe pírátìsì ìgbà mo dé yà yín ní sẹ̀sẹ̀ ń wo kí mo fẹ́ sọ n bá sì ti kó yà yín ní tún lọ ìkírun nu láti kírun ní tún gbà lọ abẹ́òkúta láti abẹ́òkúta ní tún gbà lọ yẹsi ìdíròkò ń sì tún fa tẹ̀sùbá ọlọ́mọdé mọ́tò dànù ń pẹ́ ń tó má rí iná sí ha àníkẹ́mi mi gùn kéwú. kùlùtùlì ayé tí wọ́n yẹ tààrùkù wọ́n lọ sùkúrù wọ́n lọ ìmọ̀ọ́mọ́ wàhíyá ní ti ẹ̀dùn náà. bó bá wà láàrin àwọn ẹni tí wọn àti ìráyé gbé ló máa fi kéwú dá lára wọn náà njọ́ tíyàwó rẹ bá yíwọ́ padà sí ọ wàláyé onírántí náà sùn tó há mọ́. ibi tẹ́ fi tètè ibi tẹ́ ti kọ́kọ́ gbé champion fáwa rí 20 years. afáwa bàbá wa máa dìbò. àfisọ Allah. ntí wọ́n ń pè ní sẹ̀míláyé ìpè eléyìí ráyé wá. wọ́n yẹ tààrùkù. òun ni kóun náà kó máa rúra kó máa gbé bọ́dì. Allah. gbòde tí wọ́n tọ́jọ́ bá pè yín ẹ fi jòkó àwọn tó bí yín yẹ wọn sí. la ilaha illallah. ẹ tún wá ná owó ń bẹ̀ ìròpẹ́ gbọ́rọ̀ mi rí. ẹ tún wá ná owó bí àwọn baba ńlá ti ṣe. sẹ́rẹ́ni tó bá fẹ́ràn àwọ̀ ọ̀dọ́ òun ni ò ní kú. ẹni tí ń bá ń bínú orí ara wa yóò kọ́kọ́ kú láyé yóò tún wá kú lọ́run. Allah. nítorí pé ẹ̀yìn ò ní yẹ. wọ́lá. nínú gbogbo ẹni tó jòkó yìí kò sẹ́ni tí ó rí ọmọ yín tí ò ní sẹ̀san rẹ̀ fún. àtobìnrin wọn àtọkùnrin wọn wọ́n bùn mí mọ́tò lọ́sẹ̀ tó lọ. alhamdulillah. wọ́n á sọ wọn iṣẹ́ ọwọ́ mi kọ́ o wọ́n sẹ̀san tàná fún tèmi ni o. radiyallahu ta'ala anhu. wọ́n sẹ̀san tàná fún tèmi ni. wàlá sukúrù wàlá rùmùdùn. ẹni tó lóun ń ṣe jihadu kéé dákẹ́. wàlá rùmùdùn. kẹ́sì dúró gbó bí gbọ́ gidi sójú kan. wàyí àlì jihadu. ó máa lọ ó máa bọ̀ ni. wàhálì yúdá inú máa ń ta alákọ̀ọ́bí kùrùbì. ó jẹ́ káwọn èèyàn máa jẹ ìjẹ́ èèyàn rẹ ká máa jẹ iyì rẹ ká máa jẹ ọlá rẹ ká máa jàpẹ́lẹ̀ rẹ bó o lo mọ̀ bó ti fẹ́ rí lọ́la tó o ní tẹ́lẹ̀ fáwọn èèyàn léni. ìyá. bàbá mi dùn. Naam. wàláhì mi máa kí bàbá àgbà Shehu Salati. ṣéèrò. tá a máa ṣe súkẹ́súkẹ́ lánàá ni tí wọ́n fàáìsì mi yẹn débi tó yẹ kó dé. wọ́n ti gba champion lọ́wọ́ wa. subhanallah. ẹ wo iye èèyàn tó tàkù ná látara transformer yẹn náà yẹn ò lè ṣe lúbúlúbú kò lò kọ́rẹ́ǹtì. Allah. ó fúlù títí di sí ni. wàyí tàlà tàdùbí lima tá àbílà tàlà tàdùbí rùkúdì. tí wọ́n ń pèlè èèyàn láyé tá a fi mọ̀ pé wọ́n bí ọkùnrin rẹ bí òun náà ní kí ìdààmú kó di àdùnmọ́lá
لا تلذذ بالركود. ẹ ò bẹ ti jòkó àdàgbà má gbó wàláì wọ́n á dàbí bẹ́ẹ̀ lọ́jọ́ lérí. wọn á dàbí bẹ́ẹ̀ lọ́jọ́ lórí. sẹ́rí gbogbo àgbàlagbà tí èè bá ronú yéè gbólódé tó jù mí lọ bí ti máa rí rè. الله يا تعيش خليفة في الأرض شأنك أن تسود. kò sí ọmọ tí ẹkùn bí tí kan wà jẹ́ ewúrẹ́ ẹkùn ní gbogbo wọn. يا تعيش خليفة. Ntí èèyàn ńlá bá wá bí òun náà ni kó máa rìnrìn pé iṣẹ́ àwọn bàbá mi náà lèmi náà ń ṣe bàbá ń ṣe nú ilé ẹ̀yin sì ń túlù ṣe fún wọn. يا láàrin تعيش àwọn ọ̀dọ́ خليفة. nínú ń bí báyìí ẹ fi jókòó báàrì sí ń ṣe ìyàwó ń jò ní o bẹ́ẹ̀ni. ẹ tún wá dínà lónìí mo wá ń wò pé ẹ sì tún jókòó pé èmi gan bá wọn ní ìjókòó ní ọlọ́run má gba oríire lára yín آمين. ọlá ti wà ń bẹ̀ má gba oríire láéláé Àmín. gbogbo ẹni bá mọ̀ láhàólà mẹ́ta ni ẹ bá ń ké fún wọn حول láhàólà ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ẹ dákun gẹ́gẹ́ bí àsìkò kò sẹ́ni tí ì fẹ́ kí n jòkó yìí bẹ́ẹ̀ni gbogbo kó wa mo kí bẹ́ẹ̀ni. Haji Abdulkabir ọmọ àlùbáríkà afukulọlá ẹlẹ́dìẹ ما شاء الله salati ما شاء الله. mínísítà ìwọ nìkan tán Sayuti ما شاء الله. abọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله. abọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله. àwọn èèyàn sì wá ibi tó pè wọ́n sí báyìí kèé ṣèrò ọ̀tọ̀ lèrò ọ̀tọ̀ lèèyàn mo lọ òde kan ní àná gbogbo owó tí wọ́n fi sáájú àbúrò èmi náà wá fi tọrọ ẹ̀mí gbogbo والله. bí mo ṣe ní kí wọ́n kówó náà fún ya ẹ̀gbọ́n dáàdì mi báyìí ajá náà sì mí náà bá kó tiẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀kan náà pé bí tí ọ̀gá bá lọ à ń tẹ̀lé sọ wọn pé èyí tó ti gbà nísìnyí báwo ló ṣe jẹ́ níbi tẹ́ bá kó lọ náà ok lágbẹ́. kó wa kó sápò mi. bàbá wa já náà sí sẹ́ni pé ń dọwọ́ bojú ojú yín tì mí báwa ti ń ṣe lẹ́kọ̀ọ́ lè rí sílẹ̀. أعانكم الله. gbogbo ẹni tí ń bẹ ń bí ẹ fẹ́ràn àwọn ẹni ọlọ́run ما شاء الله. ìyẹn ní ọ̀nà kan tó kù láyé téèyàn fi lè succeed. gbogbo ẹni tó nílé nìkan ni ó ní lọ́la o gbogbo ẹni tí ń ríwọ̀ lẹ́ni assurance wo ló ní assurance wo ló ní nígbà òní wò kísà ò tó kú. سبحان الله. Fátíà tó ń ké lérí irun o tí rẹ ni tí ò rí ké kó tó kú. سبحان الله. كل ما. àbábíbù نعم. a máa ń téèyàn fi lọ́la òun náà ni kò fẹ́ràn àwọn ẹni ọlọ́run anabi ni alimariwu ما من أحب kún muhibban محبي وناصره ولسمود وثمن أبيات وادي. nínú tí mo gbọ́ àti tí mo rí lára Haji Abdulkabir ibi tí wọ́n bá ti dákọ̀ bàbá àgbà Shehu Salati شيخ kò ní kù kankan lápò rẹ̀ lọ́lé. الله كن محبا. nígbà tí àfa wa Masudi tí wọ́n ń jíṣẹ́ fún mi ọlọ́run bá ń ṣàlékún dáadáa fún mi. آمين. àṣé mo ti mú déètì yẹn sí déètì míì الله. torí iṣẹ́ mẹ́ta ní í jẹ́ نعم. yíyún ni èjì ẹ̀rí mi lọ́rin torí ìní fẹ́ sẹ́yìn iṣẹ́ kàdírí ọ̀tọ̀ ما شاء الله. iṣẹ́ mọ̀lánà kíbla àṣíráfì ọ̀tọ̀ رضي الله تعالى عنه. iṣẹ́ tèmi gangan ọ̀tọ̀ شيبة.
ibi tí nǹkan ti panu pọ̀ mọ́ra wọn báwọn ní màá wá kéde pé ẹ mọ̀ tí ìpè mi ń wà sí. Allah. nǹkan ti kú ò báwọn kí la mọ̀ tá à ń wí La ilaha illallah. èwo la mọ̀ tí wọ́n bá fi hàn wá ń jọ̀ ń gbèdé àlùkìyámà tá à lè bú ẹkú. Subhanallah. pípé tí a ń pè wá yìí ó di yìí nísìnyí agbowó bàbá wíwí ikú yìí má bá dá wa dúró ẹ̀yin ó kọjá lẹ́gbẹ̀ẹ́ wa ní àròjọ. Allah. Muni al-lisanu. anil kalami. Anil kalami li'annahu sababu rada bal jalibu li'afati. ògùn mòyìnbá Kọ́mọ mọ́tò. ibà. àtúnjẹ ni tí o máa fẹ́. Muhibbi. ẹni tí ń bá ń fẹ́ràn bàbá rẹ̀ Kọ́mọ ibà. máa fẹ́. Muhibbi. tí ń bá ń fẹ́ràn ìyá rẹ̀ Kọ́mọ ibà. máa fẹ́. Muhibbi. tí ń bá ń fẹ́ràn àfa rẹ̀ Kọ́mọ ibà. máa fẹ́. Muhibbi. tí ń bá ń bọ̀ fẹ́ràn olóore rẹ̀. Wa nasirahu. wọ́n náà máa kún lọ́wọ́ máa ràn án lọ́wọ́ máa ràn án ṣe máa ṣe dáadáa sí yóò mọ̀ pé ń tóun ń ṣe òun ó dùn máa ti ń bẹ láti kíyámà. ولثمودا وتمني أدياتوادي. sórí tí ntọ́ bá ń ṣe látara àfi àwọn ẹni ọlọ́run kò lè gbé bẹ́yìn ò bá ya àpà ọmọ rẹ̀ ò ní jọrọ̀. كنت تقصد gbogbo ẹni tó yàgbà sójú ọ̀nà àwọn ẹni ọlọ́run òun lọ́mọ wọn tún lu ọ̀la. أن تذهب بصحبتي فاسلك على سنني طابت مساعي فاسلك على سنني طابت مساعي. bàbá àgbà kò sí àṣírí tí wọn lè fún yàn wọn tún lè ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ rí bó ti rí yìí ṣebí kan ní ti mẹ̀kúrí tí mo sọ yìí bẹ́ẹ̀ni ẹ wojọ ọ̀rọ̀ 20 bóyá 22 years bóyá 21 years òun mo ṣẹ̀ṣẹ̀ wá dá padà lé Allah. ìwà abújúwa náà wù sí kọ̀rọ̀ sọ̀rọ̀ báyé gbàgbé níjọ́ tí ó bá tú bóòlù ọmọ tí ó ti rí Allah. ìparí wáàsí mi Naam. ọlọ́run ó gbà Amina. sẹ́rí nísìnyí bẹ́yàn bá ṣiṣẹ́ níbì kan má dúró pé bẹ́ẹ̀ ló ti jèrè Kai kai. ájíwá bọ́láńtà kò ní tán lọ́wọ́ yín Àmín. máa ṣe lọ Zakariya bọ́láńtà iná ò ní tán owó yín Àmín. ẹ̀hún tó kọ ọkùnrin yìí náà kúbá n ti lọ tẹ́lẹ̀ rò pé ìrìn òun mórí ó sì padà àbí wọ́n kọ́ ló wà nù jíìpù Sirru. iṣẹ́ náà yóò dé fún Àmín. ọkọ̀ As-sadaqatu la tamutu. àbábíbù lan tanalul birra. Lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. gbogbo wa tí àwa ń bí ibi ó bá ti ń ṣeré mọ̀rẹ̀tì pé bẹ́ẹ̀ náà ló ti rẹ́sàn wọ́n tó ń ṣoore fóbi rẹ tóbi rẹ ní wọ́n náà rọ ọmọ tọ́jú rẹ má lérò pé kí ló dé ẹ̀ ń dààbò mi púpọ̀ ẹ jẹ́ àṣẹ wá sí aláìkí owó tó báyìí. ẹ yàrá ya rẹ olùsí ọmọ akéwò tó fẹ́ tún náà sílẹ̀ àfa rẹ má gbé tèkó débi o má jẹ́ kí wọ́n dá wa mọ́ o. Lan tanalul birra. lákùn kìlọ̀ fún bí ti máa ṣe bí o bá olùdíwánu akáǹgùnà kó wá kó ẹ̀ tó lọ. olùsí ó ti tà ó ti wá fẹ́ máa díje tiwa lọ́wọ́ Ti kan náà ni. ó láwọn ọ̀gá òun lọ́ọ̀kì. arimiyahu Hafizahullah. ọlọ́run sàlékún àlùbáríkà fún ọ. Àmín. bí wọ́n ṣe ń gbé mọ́tò òun bọ̀ báyìí Wallahi. òun ló kọ́kọ́ fún mi lówó Allahu akbar. ó kí asùnmọ́ ọ̀láìlẹ̀ ó sì náà délẹ̀ fún mi àti kútùbà rẹ̀ Bẹ́ẹ̀ni, àtàwọn ọmọ kéwù rẹ̀ náà jọ ké. bàbá sì fi sí ìyí síkà. tí ì délé Bẹ́ẹ̀ni, kí ni mo wà jànàpájà bẹ́ẹ̀ni ládé àlù. ládìí àlù. Bẹ́ẹ̀ni. ńgbà tó dijọ́ kejì Náà. ó bá envelope 20,000 ó ní kí n fi ra kẹ́pẹ́tì Ọlọ́run. ó kéré ẹ̀yin lẹ́jọ́ ọmọ bó ti rí sẹ́mi àgbẹ̀ mi ò lówó díẹ̀ jọ mi lójú Alhamdulillah. mo ti sáré gbà á pé àdúró owó yìí Yóò látò ní. Ah, Allahu akbar.
sin àfa rẹ bàbá rẹ bá lọ lálùbáríkà kí ẹ ṣe bí àfa yẹn ni ó lè mú kọ́sítọ́mà wá fún ọ báńkọ bó bá tọ́jú òbí rẹ tóbi bá ṣàdúrà fún ọ kì í ṣe pé òbí yẹn ni ó tún máa fún ọ ní n tó ṣe fún ọ ládùúgbà tó o bá sọ̀rọ̀ fẹ́yàn bọ́lọ́hún bó bá ń retí ẹ̀san má retí ẹ̀san sọ́dọ̀ ẹ̀ ń tó sọ̀rọ̀ fún sẹ́rin táwa Yorùbá àfi gbọ́rọ̀ Ọlọ́run yé a máa rò pé ẹni tá a bò láṣìírí ni ó bọ̀ wá náà láṣìírí ìmọ̀ wa jẹ́ kí ládàá oore wa kó dínkù. oríire tí ọlọ́dún ẹ̀ ní í ṣe níjọ́ táwọn ẹ̀ tó bí ń ṣe àwọn tí wọ́n ṣe fún kọ́ ni wọ́n ń ṣẹ̀san yìí o. máa retí ẹ̀san àmọ́ máa retí ẹ̀ níbi tí wọ́n ṣe é sí. lọ́ntàná lùlùbírà. wọ́n ti retí ẹ̀ níbi tí wọ́n ṣe é sí ebi ó pọ̀ oúnjẹ òun bá padà dé kò ní wúlò. hatta tunfiqu mimma tuhibbu. máa ṣe tiẹ̀ lọ ní ọlọ́ọ̀ni ẹnìkan ò lè rí ara rẹ̀ dá láyé. hatta tunfiqu mimma tuhibbu. ìjọ tó o bá ná èyí tó bá jẹ́ góòdì nù tó ní ntò nífẹ̀ẹ́ sí jù tó o bá lè ná olóhùn ṣe sàárà nínú àwẹ̀ ò ń dáná fáwọn èèyàn ǹjẹ́ ní oúnjẹ tó ń dáhùn jẹ́wọ́ náà ń jẹ́nu ẹ̀ ṣé dèdè ń tó lè jẹ ni. ọlọ́run ní kò tó lè rárá rẹ̀ dá tí ó ju tẹgbẹ́ lọ tí ó kálé tọ́mọ ó dé bá àfi tó o bá ná nínú tó o nífẹ̀ẹ́ sí jù. wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim. ẹ jọ gbogbo wa tí a wà ń bí má lérò bẹ́ẹ̀ wípé gbogbo ibi tó o bá sọ̀rọ̀ sí ló gbẹ̀san àbí bò ó mú láàrin ni arákùnrin kan bẹ ó jẹ́ ẹni tí máa sin ràkúnmí ìkan wa bẹ nu ràkúnmí ó ní àlùbáríkà púpọ̀ tó bá ti wá dinú òtútù ràkúnmí yóò wá tóbi ọyàn rẹ̀ ó wá wúwo tí ó máa sẹ̀ láláì kò tí ì mú. Allah. ó wá bí ọmọ nígbà tó wá di àsìkò tútù yìí ó wá rí i pé ràkúnmí yìí ti tóbi ó tóbi gan ó tún wá wo abẹ́ rẹ̀ ó tún wá rí i pé ń sun wàrà gan òun náà wá múnú wàrà Allah. ó wá fojú sùn pé tí n bá ta ràkúnmí yìí káì ń rí owó ń bẹ̀ tí ó tómi jẹ àtọmọ ó tún wá wò pé jẹ́ ń ta ràkúnmí jẹ́ ń bá ta ràkúnmí ọmọ rẹ̀ ń kọ́ bó ni kí n fi sí. ìrònú bẹ́ẹ̀ ó wá rántí ẹnìkan ládùúgbò wọn tí wọ́n jọ di alábàágbé. ó ń tọ̀hún bímọ obìnrin méje ó wá já láìní. mo ti sọ níbi tí mo ti ń bọ̀ yìí mo ní tó bá yẹ gbogbo èèyàn kò yẹ wá àfà pé kí ni. ó dọ́mọ dúró kó o bí ju mẹ́ta lọ mọ́ òyìọ́ èrò ẹni tí rírì ò pé ni gbogbo ẹnu mi sọ tó o bá rí bí ọ̀tọ̀ àmọ́ ó dáa dúró nítorí kọ́kọ́ furasí tí ó máa ṣe ọ ni pé ẹsẹ̀ ó máa dùn ọ́ ò ní lè jókòó àdúrà ò ní lè jòkó erékùn ọmọ rú ọ àwọn ẹ̀hàn ọmọ tó yẹ kó o ti jáde o kó o sínú Allah. òun ní dààmú rẹ abólíkì ò ní ràn mọ́. Subhanallah. ẹ ṣe family planning. wọ́n á sọ níbi tí mo ti ń bọ̀ yìí ìyàwó rẹ̀ méjì ló jòkó mọláfà nasiru ó ní nà ìyàwó rẹ̀ tó bá lóhùn òbí màmá fẹ́mi lè èmi yẹn sọ̀rọ̀ lọ́yìn lẹ́yìn ọlọ́rọ̀ onífẹ́mi lè ìkan bá jẹ sànmọ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ ni èmi mo wí bẹ́ẹ̀ ṣe bóun ló pàdé mọ́ ẹlòmíì tó bá sí ìdílé kóhun sì máa bá a lọ. yakulu akastu abina kọta wabuna. mo ní kóhun náà máa bá a lọ nítorí pé ntí kéèjé kéèyàn tán láyé ọmọ ni bèmọ́tábà wọn bẹ láàfin bèmọ́tábà kan ní tún bẹ yà yín.
bá náà kí ibùsẹ̀ tó bá kẹ́yìn sí mi ibi tó kọjú sí wọn ìsádà kó bá bá rì sí pàdé èmi náà nù dókítà pàdé èmi náà nù lọ́ọ̀yà pàdé èmi náà nù Afatọ́lá. fọ́dúnrà pàdé èmi náà nù sọ́nbóló fẹ́ kọjú sí tó ti ní rí mi. bẹ́ẹ̀ni. apọ̀ gan mami tèmi mẹ́wàá. alhamdulilah. àwọn obìnrin bá ṣe he mo ní kí ni pírọ́blẹ́mù yìí. ṣé wọ́n ní ẹ fún wa lọ́yàn lé yín ni. ìyá tí ò lárùn ẹsẹ̀. step mother mẹ́wàá. alhamdulilah. àfa yìí yanu ha kí ló dé tó ti stop ọmọ ni kí ló dé asalayi má bí so má dàdú o ṣé gbogbo ọmọ tó kàwé ló soríire ni kí ni wàhálà pé owó òwe wọn rọ́bìsì nìyẹn owó òwe ò ló ma lòlíàmù fún jó máa rìn lọ máa rìn bọ̀ gbogbo nǹkan ni ó yẹ. ta ni ogun ológun tẹ fẹ́ jẹ mọ́tí ẹ wá pọ̀ ọmọ mọ́dì ó ní lálàáfíà tẹ kú o. Allah. má bí lọ wá òbí tiẹ̀ kọ́ o gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ o mẹ́rin ti tó fún ọ. ó wá mú ràkúnmí àtọmọ rẹ̀ ó wá lè fi fún aláìní tí ń bẹ ládùúgbò wọn tó bímọ tí ò rí tọ́. kùdìyà hadiyata laka. ó ní mo bu ọ. fọ̀rọ̀ ìtúlù fọ̀rí àti ìwájú yìí. mo bu ọ máa mú lọ máa fi tọ́jú ọmọ èyí tó dáa jù nínú nǹkan ní rẹ̀ ló lè bù. jọ gbogbo owó tó wà ń bí ronú pé ta ló ṣoore fún tí ò ní règùn nù ó dé báyìí wájú Ọlọ́run. Allah. ọkùnrin yẹn wá wò ó wò báyìí kò máa tó lè wí mọ́ tó bá sọ nǹkan míì yóò ṣépè. èmi ló burú eléyìí. Allah. ó bá filẹ̀ ó ní wọnú Ọlọ́run. فكان يشرب من لبنها ويعتتب على ظهرها وينظر وليدها يكبر للبيت وجاء منها خير عظيم. nígbà tó wá yá akùnrin tó wá fún yìí yóò máa múnú wàrà màálù yìí yóò máa fáwọn ọmọ rẹ̀ mú wọ́n máa fi ṣayé wọ́n ń jẹun rọrùn wọ́n ń gbádùn rọrùn wọ́n ń fi fáìn. gbogbo ẹni tẹ́ ẹ bá tẹ̀lé tara bá níyìn ẹ padà lẹ́yìn ẹ̀. tètè padà. ẹ wo gbogbo ẹni tí ń tẹ̀lé máa dìbò gbogbo wọn láyé wọn lójútu ó nítumọ̀ ṣéhù. àwọn èèyàn nù wọn lè rí ire ń bẹ ládùúgbò rẹ transformer abàjẹ́ ó wá dára tì gbogbo yín ló lò sí òun èso lówó kódà òsì tiẹ̀ tún ju tiyín lọ òsì tiẹ̀ ó tún ju tiyín lọ sẹ́rí bí bádùúgbò bá ṣókùnkùn ilé kan tó bá tan iná àmọ́ mi ó padà dààmú ó ń tọ̀ ń wọlé. Subhanallah. wọ́n wò pé ìwọ tán náà ò járí sẹ́sẹ̀ ilé àdúgbò tí transformer àwọn bá sì ti ń bàjẹ́ púpọ̀ jù àmọ́ mi ń pọ̀ jù ládùúgbò wọn torí wọn èé fẹ́ ìmọ́lẹ̀ àbíkádẹ ní sáwíà ń bẹ. àbí wọ́n ní sáwíà náà ní kẹ́sẹ̀ pé àbí. ó wá di àsìkò ooru ọ̀gbẹlẹ̀ wá dé gbogbo àwọn ẹran orí tí wọ́n fẹ́ jẹ àtomi àti koríko gbogbo ẹ̀ ó ti kóra ńlẹ̀ kálukú wa gbéra ńlẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò. bàbá yìí wá bí ọmọ mẹ́ta ó kó àwọn ọmọ rẹ̀ náà dání wọ́n wá ń da àwọn ẹran lọ wọ́n ń wá ibi tí wọ́n ti fẹ́ fún wọn lóúnjẹ nígbà tí wọ́n wá débi kòtò ọ̀gbun kan bàbá yẹn ní ẹdúgbò ìwọ̀nù kòtò ọ̀gbun yìí lọ bí mo ṣe ń wo kòtò ọ̀gbun yìí omi ó wà nísàlẹ̀ bàbá yìí bá wọnú kòtò lọ nígbà tó dé bẹ́ẹ̀ ó rí i pé ilẹ̀ fẹ̀ ìwọ̀n ń tọ̀ lọ níbi tí ń tọ̀ lọ dàíkó mú òmànàmá. Subhanallah. ayé kù sísàlẹ̀ o èyí sórí òkè tá a wà yìí nìkan náà ti ń sáyé o ayé kù sísàlẹ̀ tó o bá ń mà lọ mọ̀ bẹ́ẹ̀ dàíkó wa mú ó wá dákú ìwọ̀n bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ wá retí rẹ̀ fúnjọ́ mẹ́ta wọ́n ní dádì àwọn ti wọ́n. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dunnú nítorí pé dádì wọn ní ọrọ̀ wọ́n délé báyìí wọ́n lè pín gbogbo ogún gbọ́n. nígbà tí wọ́n pín ogún tán wọ́n wá rántí ká gbogbo ẹranko tá a pín kò tó yìí tí bàbá wa fi ṣe sàrà ǹjọ́.
ọmọ tààrin ní ẹja lọ gbà á lídìí ìsèǹbà áza أشقاها màá lídìí lọ ẹja lọ gbà á ẹjọ ẹ máa ṣeré yín lọ gbogbo ẹ̀yin tí wọ́n tẹ̀ ná ẹ má ṣàì má nà má gbogbo ẹni tẹ́ ẹ bá ná fún ẹ má retí thank you. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mórè ọlọ́run tó o bá dòwò pọ̀ ni o máa retí ẹ̀san. الله torí kọ́lọ́run wá ṣẹ̀san fún ọ lára ọmọ ó ṣàgbàjú kéèyàn ṣẹ̀san fún ọ̀ǹtà. الله فذهبوا ń bọ̀ ṣé ọlọ́run ò ṣẹ̀san fún Bàbá Lágége ní. الحمد لله ojú ẹ̀san ara ọmọ ojú ti Bàbá Lágége ojú tọmọ akéwòn àbí ojú lọ. أجلا nígbà tó wá yá فذهبوا إلى المسكين wọ́n bá lọ sọ́dọ̀ bàbá aláìní وقرأوا عليه الدار wọ́n kanlẹ̀kùn lé rẹ̀ وقالوا أخرجنا قتال wọ́n bá sọ fún pé bàbá àgọ́mẹ́ tí wọ́n bùn yín jọ sí tí dáàdi wa bùn yín ẹ bá wa gbé níjọ́ tí ẹni fi hàn ju oyè bá ti kú oyè yẹn náà ti kú ó yá ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde. قال إن أباكم عدالي bàbá yín ló fi ta mí lọ́rẹ̀. أتاشى وأتقدى من لبنها látara ntọ́wábùn yìí ni ti ń sẹ̀mí iná ni ti ń jẹ ni ti ń mú. فاللبن يغني عن الطعام والشراب bá ti mú wàrà rẹ̀ ó rọ̀ mí lọ́rọ̀ jó ń jẹ lọ ó rọ̀ mí lọ́rọ̀ ju kí n mú lọ ẹ dẹ́kun kí là nẹ́bí fẹ́ jù nǹkan méjì ni tó fẹ́ràn kó máa mú jù wàrà àtọyìn ni. صلى الله عليه sílẹ̀ وسلم tí wọn náà kọ́ sí ànábì ó lè mú fáfà láì jẹ̀díjẹ̀dí nù káàrin ọkùnrin ló ti kú sára kó tó tásìkò tí ó kú سبحان الله bẹ́ẹ̀ ni máa lọ mu laban àti asel afábíbù púpọ̀ lẹ́nu kéde ó ti kọjá àsìkò tí ń lọ lẹ́nu kan wọ́n bá dà pọ̀ ọkùnrin yẹn bá gbé fún wọn ó ní gbà tẹ wí ó ní bàbá yín ló fún mi wọ́n ní ó bá ní ṣé ń tẹ fẹ́ gbànú ẹgbà wọ́n wá múra nkúmi kan dání ìyẹn ò sẹ̀ kò sì wúlò wọ́n wá ní àgbàrá nkúmi àtọmọ lọ́wọ́ rẹ̀ gbélé yìí padà ó ní ẹ wá ẹ má ṣe wùrè fún mi ń lọ fẹjọ́ yín sun bàbá yín ó ní bàbá tó ti kú الله bàbá tó ti kú ló fẹ́ lọ fi ẹjọ́ wa sùn ẹjọ́ wá sùn ó bá ní wá kí ló pa bàbá yín kú kẹ́ ó ló wọnú kòtò ọ̀gbun kan ni kò sì jáde mọ́ láti bí ijọ́ mẹ́rin márùn ó ní kò ní wàhálà nù o ó ní sátidá bàbá yín ṣe fún mi mo fẹ́ mọ kú tó pa mo fẹ́ gbókù ẹ̀ jáde òkú rẹ̀ ò gbọ́dọ̀ ráre ẹnu ìgbà tó ti fún mi lọ́lá lò mo mọ iye dákun gbogbo òwò tó o bá mọ ẹ̀san oore dá padà fẹ́ni tó ṣe ọ́ lóore ó padà fi oore sunkún ó sunkún ó lóun fẹ́ ṣẹ̀san ó wá kó àwọn ọmọ rẹ̀ lọ ó ní bẹ́ẹ̀ tó lọ ẹgbàrá nkún mi yín ẹgbọ́ ọmọ rẹ̀ èyí tẹ́ fẹ́ fún mi ẹ máa mú lọ. èyí tó bá ti lè gbàgbára lọ jùlẹ̀ kó máa lọ mọ́fà njogbo báyìí jùlẹ̀ kó máa lọ mọ́fà tó o bá lọ fà ń tipátipá nínú tí ó dẹ̀yìn rẹ̀ rú nù. nínú tí ó dẹ̀yìn rẹ̀ rú nù ó wá kó fún wọn. ó débẹ̀ àwọn ọmọ ní ibi tí bàbá wa wà rèé o ó ní ẹ bá mú okùn ó bá ju okùn sínú ọ̀gbun ni ó bá tọ̀ lọ sàlẹ̀ nígbà tó débẹ̀ ó rí i pé ayé ní pàtó ayé kejì ó wá ń wẹ̀ lọ òun náà ń wọ̀ lọ bí ti ń wọnú kòtò ní ń wọnú gégélé nígbà tó débi kan ó wá débi ẹrẹ̀fọ̀ ẹ̀mí yẹn sà ń sọ fún nítorí dáadáa bàbá yẹn máa tọ́ lọ ó wá débi ẹrẹ̀fọ̀ ó fọwọ́ tẹ̀ nígbà tó fọwọ́ tẹ̀ ẹrẹ̀fọ̀ ni ìtì nǹkan bíi tí omi wà ìtì ń gbòòrùn tútùtù omi ìrì omi nísàlẹ̀ ó tún tọ̀ lọ báyìí ó bá fọwọ́ kan bàbá yẹn mi tó wà ó wá gbọ́ gbígbìn bàbá yẹn tí bàbá yẹn dún
máa ṣe dáadáa rẹ̀ nsọ má wẹ̀yìn níjọ́ tọ́lọ́run ó bá là ọ́ lérí bẹ́ẹ̀ ó ní dáadáa ló mọ̀ sí lọ. Allah. ó wá fọwọ́ gbà ó rí i pé mí àmọ́ ó ti wíìkì La ilaha illallah. ó bá so okùn mọ́ bàbá òun mọ́ rẹ̀ ó bá pọ́n okùn padà Allah. ó bá gbé bàbá Masha Allah. ó wẹ̀ fún ó bá da padà sílé. nígbà tó délé ó wá ní bàbá kí ló ṣe yín kí lè lè wá àánú yín ṣe pọ̀ tó báyìí jẹ́ káàánú rẹ̀ pọ̀ nítorí tí ẹ gbà lérí ọmọ rẹ̀ ò tí mọ̀ jẹ́ káàánú rẹ̀ pọ̀ ò tí mọ̀ báànú ànábì ti pọ̀ Sallallahu alayhi wa sallam. gbogbo òdílé rẹ̀ fi dọ́lọ́lá Allah. sẹ́ẹ̀rí ayé òpin síbi mo jù ọ́ lọ ilé tí ń gbé o lè gbé bẹ́ẹ̀ mọ́tò tí ń gùn o lè gùn ìyàwó tí ń fẹ́ o lè fẹ́ ayé patu o tí ì nájà patu. Allah. àwọn kan ti wá kò ní patu one wọ́n ti ń bọ́ sí patu. Wọ́n tẹ̀lé wọn náà najabatul awladi. ó ní jẹ́ tó máa tiẹ̀ náà bá tó yé tí wọn náà bá láṣẹ yọrí ìyẹn ló tó gba fẹ́sì. nígbà tí ó débẹ̀ ó wá kó ó ní bàbá kí ló ṣe yín bó lẹ ṣe ń jẹ tẹ́ ẹ fi kú látijọ́ méje nínú kòtò yìí ó ní bẹ́ẹ̀ ni ó nígbà tí ara òun wíìkì tóun ò lè dìde mọ́ Allah. inú gbogbo ẹ̀dẹ̀ ti jẹ́ ó ti jẹ́ wọ́n ti ń pè ẹrẹ̀fọ́ òkùnkùn àlùwàtú ó ti jẹ́ òkùnkùn ó ti jẹ́ ẹrẹ̀fọ́ ó nínú òkùnkùn yẹn òun kàn rí igbá kan Allah. òun ò ní rí ọwọ́ wọ́n máa wá da wàrà sóhun lẹ́nu tóun bá ti wá yó òun ò sì tún ní rí gbà wọn mọ́ wàrà ò ní kán mọ́ wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ amẹ́rẹ́tì tẹ̀ ta òun ò rí gbà mọ́ nǹkan kan ò sì rí wàrà ó ní bẹ́ẹ̀ ni bàbá Allahu akbar. gbogbo ìgbà tí ń fún wàrà lábẹ́ ràkúnmí tẹ̀ ń fún mi òun ni wọ́n ń wá ń dẹ̀sán padà fún yín Allah. nígbà tó máa ọmọ yín gba ràkúnmí padà òun ni wàrà wá mọ́. Allah. gbàtí ràkúnmí ń bẹ lọ́wọ́ mi lẹ́ ń gba pàṣẹ àwọn gbà tí ò sí lọ́wọ́ mi mọ́ ó ti gé. وقال رجل اغسوا فجمع اولاده اغسوا لقد قسمت مالي بنصفين نصف لي ونصف لجاري. wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ iṣẹ́ tí ń ṣe kalẹ̀ iṣẹ́ ọmọ mo pé ìmọ̀ pé ibòmí lọ́lọ́run ti fẹ́ sẹ̀sán fún mi kì í sọ ọmọ. ó wá pín dúkìá rẹ̀ sí méjì ó ní ará àdúgbò mi ọkùnrin yìí wọ́n ló là mí máa kó da kan lọ ìdá kan tó kulẹ̀ kí n máa fi sẹ̀mí jájọ́ máa pín òun ni pé gbogbo owó tó ń ṣoore. owó tó ń ṣoore. Sheikh Abdulkabir. Sheikh Abdulkabir. má yí wá àánú rẹ má dá dúró. má dá dúró. máa ṣe lọ. máa ṣe lọ. sẹ́ríkìrì kan máa bẹ lóde tẹ́mi máa kìlọ̀ fáwọn èèyàn wa bàbá ń ṣe mọ́lúdì tá bá ń pín oúnjẹ wọ́n wá pín fáfáì wọ́n pín fáfáì wọ́n pín fáfáì tá bá dé yàrá wọn dá mọ̀ wọ́n wá lọ pín fẹ́lẹ́ ẹni tá bá dá mọ̀ náà máa pín oúnjẹ fún ẹni tó dá mọ̀ ọ́n bóyá àránṣẹ́ olúwa tí wọ́n rán wá nù. nígbà tó o bá ti wá fún àránṣẹ́ olúwa lóúnjẹ olúwa ò gba mọ́lúdì. Allah. kò gbà yàwó kò gba sàrà bá a ṣe wà yìí àwọn DSS lè wà láàrin wa tá a mọ̀ kódà mi ò tún wé láàyè òun ló sì mọ gbóúnjẹ ó dẹ̀ wá ṣiṣẹ́ mi. nípa báyìí kọ́ ọlọ́run dákun. ọlọ́run dákun abẹ́. n tá a ṣe tá a tún fún láti bọ̀ tán tún kọ́ wa mọ̀ ọ́ ṣe jù báyìí lọ. tún kọ́ wa mọ̀ ọ́ ṣe jù báyìí lọ. wá sí mi lé ní òun ni pé má jì. ọlọ́run tọ̀ mo ṣe sọ pé ọlọ́run dákun ṣiṣe wọlé bọ̀ wá ọlọ́run ṣe gbé àdúrà wa ti gbà gbogbo ẹ̀yin bàbá tẹ wà lórí ọlá gbogbo ẹ̀yin bàbá tẹ ń bẹ lórí ọlá ọlọ́run má gbọ́lá lọ́wọ́ yìí ọlọ́run má gbàkú lọ́wọ́ yìí ọlọ́run má túnà sírí àwọn abẹ́
bẹ́ẹ̀ látẹ̀rẹ̀ Sheikh Abdul Kabir. ó bẹ̀rẹ̀ látọ̀rọ̀ Sheikh Abdul Kabir. ó fi kárí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ó fi kárí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ látòkè kalẹ̀. ẹ̀yin olóyè. ẹ̀yin olóyè. ó fi dórí yín. Albagawi. Afáwọn ọlọ́sàn. ó fi wá dórí Arimiya. ó fi wá dórí afáwọn Arimiya Winka. àti tani àti baba Yakuba. àti Alikọ́sìmí. Alikọ́sìmí ọ̀ṣọ́. Ọlọ́run. abẹ Ọlọ́run. pẹ̀lú ọkọ rẹ táfà ń dáfi bẹ̀ ọ́. pẹ̀lú ọkọ rẹ tí sọ́ọ̀sì láti fi bẹ̀ ọjọ́ kìíní àná. tẹ́yìn wọ́n fi rí bitiri. yìí. wọ́n ṣàfihàn àwọn ọmọ dùn àwa náà. Olúwa fi àwọn ọmọ dùn àwa náà nínú. má jà kánjú kú Ọlọ́run. má wàá túnà àṣírí wa ká tó kú láyé. ọlọ́nẹ́bùwà Muhammad. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أجيتم بي nakibula la sharafi. akiba masalati Ọlọ́run kò jẹ́ ṣépẹ́ ọlá nàbì. salati amina ya iwájú bàbá wa jánásì náà ni láwa nínú ti lọ. ayyakumullah. ní àṣẹ bàbá wa Madibo Sulu Gambari. shehu. láṣẹ bàbá wa Balógun Alánàmú. shehu. láwa ní